Sunday yìnbọn pa Thankgod londo, ó ní ẹran ìgalà lòún rí. Ariwo ẹ dákun ẹ gbà mí, ìgalà ni mo fẹ́ pa, igbe èèyàn ni mo gbọ́, ní bàbá ọdẹ kan alàgbà Olúbùsádé Sunday fi bọnu lẹ́yìn tó ṣèèṣì yìnbọn pa ọkùnrin ẹni 30 ọdún kan Thankgod ọmọlé láàrin òru nígbà tó ń ṣọdẹ kiri tó kọjú ìbọn sí èèyàn tó sì rò pé ẹran ìgalà ni. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 3 ọ̀sán ọjọ́ 25 oṣù kọkànlá yìí ni ìṣẹ̀lẹ̀ náà wáyé lágbègbè kan tí wọ́n ń pè ní Oníkarosín níjọba ìbílẹ̀ Ìlà Oòrùn Oǹdó. Ọ̀gá ọlọ́pàá kan tó ṣàlàyé ọ̀rọ̀ náà fún akọ̀ròyìn wa ṣùgbọ́n tá a forúkọ bò láṣìírí sọ pé ọmọ abúlé kan náà ni alàgbà Sunday àti Thankgod, kódà ó ní ilé àwọn méjèèjì kò fi bẹ́ẹ̀ jìnnà síra wọn rárá. Ó ní àáké àti ìgbà tí wọ́n fi ń kọ̀pẹ ni wọ́n bá lẹ́gbẹ̀ẹ́ odò níbi tí olóògbé ọ̀hún kó wọn sí, ló jẹ́ káwọn agbófinró mọ̀ pé iṣẹ́ akọ̀pẹ wà lára iṣẹ́ òòjọ́ tó yàn láàyò. Ọ̀gá ọlọ́pàá ọ̀hún níbi tí Thankgod ti bọ́ra sílẹ̀ tó sì ń wẹ̀ nínú odò ni bàbá ẹni ọdún 64 náà ti rọ́ ìbọn tó fi ń ṣọdẹ bò ó, léyìí tó ṣokùnfà ikú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó rò pé ẹran ìgalà ni. Bàbá ọlọ́dẹ ọ̀hún fúnra rẹ̀ ló lọ sí tẹ̀sán àwọn ọlọ́pàá tó wà ní Bọ́lọ́run dúró, èyí tí ṣe ibùjókòó ìjọba ìbílẹ̀ Ìlà Oòrùn Oǹdó, láti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún wọn. Aláròyé gbọ́ pé ó ṣeéṣe kí bàbá ọ̀hún fojú ba ilé ẹjọ́ pẹ̀lú bí wọn kò ṣe tí ì rí ọ̀rọ̀ yìí yanjú nítùbínùbí láàrin àwọn ẹbí olóògbé àti alàgbà Sunday. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Oǹdó Fúnmiláyọ̀ Ọdúnlámì fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn wa nígbà tá a pè é sórí aago, bó tilẹ̀ jẹ́ pé ó sọ fún wa pé òun kò tí ì lè sọ̀rọ̀ púpọ̀ nípa rẹ̀ lásìkò tá à ń kó ìròyìn yìí jọ lọ́wọ́.